وسلام على المرسلين والحمد لله رب العالمين. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh bàbá wa. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. A kí yín púpọ̀ pé a kú wàlàjọ ọdún ti iléyá ọdún 2024 eléyìí tí Ọlọ́run tó ní kí ó bá wa láyé kó bá wa láàyè wa kó sì bá wa nínú ìdẹ̀ra gbogbo ọpẹ́ tí Ọlọ́run ọba ni. Bàbá wa a ti wà ní yídì pẹ̀lú yín àjọ kírun láàárọ̀ yìí ni ìyẹn ìrun yídì iléyá ti 2024 ní orílẹ̀-èdè olómìnira ti Benin Republic pàápàá jùlọ ní ìlú Àjàrà. Ẹ dákun ẹ bá mi dárúkọ yín fún gbogbo àwọn tí wọ́n ń wò wá. Èmi náà ni ọmọ ìyá inú Islam Imam Abdulrafi Òjó láti Àjàrà. Bàbá wa ẹ dákun ẹ foríjì mi ìfẹ́ kẹ́ ẹ bá ń gbóhùn sókè torí àwọn tí wọ́n ń sọ̀rọ̀ níta yẹn yóò kí àwọn èèyàn lè gbọ́ yín dáadáa ẹ bá ń tún orúkọ náà dá. Èmi ni Imam Abdulrafi Òjó láti ìlú Àjàrà lórílẹ̀-èdè ìlú Benin. Ti Benin. Bàbá wa gbogbo nǹkan pátá ló lẹ́kọ̀ọ́ tá bá dẹ̀ ń sọ̀rọ̀ Islam ẹ̀sìn àlàáfíà ẹ̀sìn tó ní ẹ̀kọ́ ẹ̀sìn àdúrà ni. Ọdún là ń ṣe yìí ọ̀rọ̀ pọ̀ táwọn èèyàn máa ń bi ẹ̀yin mọ́mù eléyìí bó la ti ṣe bó la pẹran bó la pín àti gbọ́ ẹ̀yin náà ti ṣàlàyé fún wa láàárọ̀ yìí àmọ́ ibi tá à ń lọ ni wípé ẹran pípa tí à ń pa yìí gbogbo ẹ̀ ló ní ètò èyí tí màá bi ẹ̀yin bàbá wa ni wípé àwọn ẹ̀dá kan ń bẹ wọ́n rẹ ẹran wọn ò lè dápa wọ́n máa ń wá àwọn àáfàá tí ó bá wọn pa ẹran kódà àwọn àáfàá kan ń bẹ tó jẹ́ pé àwọn ti mú ní bàdà tó bá ti di ọjọ́ ọdún iléyá báyìí ayé ti mọ̀ wọ́n máa pa ẹran káàkiri ni ojú wo lẹ fi wò ó àbí kí ni Islam sọ lórí àwọn tí ń bá yàn pa ẹran tí wọ́n bẹ̀ lẹ́ran pẹran tán wọ́n bẹ́ lómi pẹran méjì wọ́n máa pẹran mẹ́rin fẹ́ lómi yóò sì rọra fún wọn lówó pé wọ́n bò ń pẹran ekiri ẹran ẹyọ kan kò ní fálápàtà tàbí àáfà tó wá bá pa ẹran ojú wo lẹ fi wo eléyìí kì í ṣe pé òfun lówó ṣùgbọ́n kò fún lẹ́ran. Na alhamdulillahi rabbil alamin wassalatu wassalamu ala rasulillah. Mo kí yín pípọ̀ jù olóòtú ẹ rí i pé Islam kan tó rọrùn ní tí kò sí ní ramẹ. Alákọ̀ọ́kọ́ òfin Islam tó ní ká paléyà ká fi ṣe ìbádà dandan ni ká pẹran ká jẹ ẹnu ẹ ká tún fáwọn èèyàn nínú ẹ pé kí wọ́n jẹ gẹ́gẹ́ bí ẹ̀tọ́ súnà ti Ànábì Muhammad. Bàbá pẹran yìí bóyá a bá pe àwọn alápatà tí ń bá ní ṣiṣẹ́ pé kí wọ́n á ṣiṣẹ́ ẹran fún yàn tó bá ṣe tó yóò gba làádà ẹ̀tọ́ ẹ̀ gẹ́gẹ́ bí owó iṣẹ́ rẹ̀ kódà bàbá tó wá pẹran náà táwa fún nínú ẹ̀ kò sí láì fi bẹ́ẹ̀ pálípálí ṣùgbọ́n a lè sọ pé nítorí gbogbo owó iṣẹ́ ká mọ̀ lè fún nínú ẹran lópin ìgbà tá a mọ̀ pé kọ̀pà tó bá ṣe pé ìtọ́ pẹran lé ẹ̀ ni kó tó di pé wọ́n wá bá wa ṣiṣẹ́ kò nídìí ẹ̀ àmẹ́ta ń pé kọ̀pà ó sì bá a ṣiṣẹ́ ẹran kódà bàbá fún lówó ó yẹ ká tún fún lẹ́ran pé tí wọ́n náà bá délé sí eléyìí jẹ inú bá dà lọ́wọ́. Ṣé àwa lè wí pé àwọn tí wọ́n ń ṣe léyìí wọn ò gbọ́n mọ́ ni àbí wọn ò gbọ́ wà sí débẹ̀ àbí wọ́n gbọ́ wà sí débẹ̀ àyàkókò nà kí ni wọ́n ń ṣe. ṣé wọ́n pé ẹlòmíín wà tó ṣe pé ká sáré wọnú Islam náà ní tiẹ̀ kọ̀mọ́ tí ń gé ìjọsìn iléyà gan láàkọ̀ mọ́. wọ́n mọ̀ bẹ́ẹ̀ lómi bẹ́ẹ̀ mọ̀ ni. nítorí pé ọdún kan ní fi mọ́ ṣe bàdà. ọdún kan ní fi mọ́ ṣe bàdà ọdún iléyà náà nìkan ni ẹran tí ẹ náà nìkan ní ojú ti gbogbo àwọn imam lọ. ẹran ẹ̀ ní ojú ti gbogbo yẹn lọ. kódà ó ṣeé ṣe kọ́ mọ́ nǹkan tí wọ́n pè ní Islam. irú àwọn olè yẹn bẹ́ẹ̀ tọ ọwọ́ ohun tí ò sì mọ́ pọ̀ nítorí pé bẹ́ẹ̀ bá pẹ̀ràn tó bá fún yàn bẹ́ẹ̀ ló fi gbọ́ládà. nígbà tí súnà ṣàlàyé fún wa tó ní bàbá paléyà ká jẹ ẹnu ẹ̀ ká sì há fáwọn ẹnu ẹ̀ lówè. ẹni tó pa
tó dájẹ́ òun náà kò ṣàní gba dáadáa ṣùgbọ́n dáadáa tí ò ní wọ́n pé mo pa ẹran gẹ́gẹ́ bí Ànábì Muhammad ṣe sọ yóò gba pẹ̀lú bá dá tiẹ̀ yóò gba dáadáa tiẹ̀ náà kò ṣe pa ẹ̀ ṣùgbọ́n ẹ̀ tó pa tó tún fún yàn yóò gba dáadáa nípé mo pa ẹran yóò tún gba dáadáa lórí àyè tó fún yẹn yóò tún gba dáadáa pé mo ṣe sàrà fún lágbájá wọn tún san lẹ́sẹ̀ tó pé ọ̀dẹ̀dẹ̀ tí ẹni ó dùn ẹ̀rí nídìí eléyìí mo rí pé àwọn tí wọ́n ń ṣe eléyìí bóyá wọn ò gbọ́n mọ́ ni bóyá Islam ni ò sì yé wọn débẹ̀ tó bá yé wọn débẹ̀ lórí pé Ànábì sọ fún wa pé ẹ jẹ́ ẹnu ẹ̀ kí ẹ tuntun ká fáwọn èèyàn kódà kan yín polú ẹ̀ ló wá ṣiṣẹ́ ẹran fún yín tẹ fún yín làádá owó ẹ̀ tẹ̀sùmọ́ pé ẹwọ́ Ọlọ́run ni kò ní òun náà náà àǹfààní àti pa ẹ fún kóun náà lọ sí gẹ̀ẹ́lẹ̀. bàbá wa yàtọ̀ sí pé ládá lọ́dọ̀ Ọlọ́run pé ń bọ́ bá ha yóò gba ládá bí ọ̀ha yóò gba ládá ẹja tinú ayé gan wò njó léwu kéèyàn jẹ́ni tó rówó pẹran àwọn mẹ́ ń jẹ yànmùyànmù kò sáṣe gbé pamọ́ òun náà ń jẹ àwọn èèyàn sì ń bá ṣe wàhálà kò fún wọn àwọn èèyàn ń gbàdúgbò kò fún wọn ṣé láàrin àwọn ọmọ èèyàn gan njó léwu. Ó léwu tí ì ṣe díẹ̀. ẹ bá yan díẹ̀ mẹ́ bàbá. nítorí pé láìsí ọdún iléyà ń bẹ̀ bí yẹn bá ní nǹkan lọ́wọ́ tí bá ń fẹ́ kí ààbò kọ́ mọ̀ bẹ́ pọ̀ lóhùn ó yẹ kó fún ọmọ ẹnì kejì ẹ̀ láti jẹ. tó gbé ńgbà tó pẹran àbí oúnjẹ míì ló tẹ́ ń jẹ lọ́wọ́ làwọn èèyàn súnmẹ́ ló wá ń jòkó bẹ́ẹ̀ lọ jẹ́ ló fún yàn. kódà kò sí ohun tó fẹ́ kàn bẹ́ẹ̀ tí wọ́n gbé la kódà oúnjẹ tó ń jẹ kó padà ẹ lọ́nà fún kátà gbé ẹ̀wọ̀n níbomi fún ẹ. ǹjẹ́ kí ẹ wà ládùúgbò kó ní nǹkan lọ́wọ́ kó fún ẹlòmíì ìdáàbòbò kan ló tún jẹ́ ìtumọ̀ gbìn ìfẹ́ sí àwọn ọmọ èèyàn ni. nígbà pín fún lágbájá tí nǹkan tí ọ̀dà bá fẹ́ kàn àwọn náà kọ́kọ́ sọ pé lágbájá nǹkan ń bọ̀ ọlá kíni ọlá dáadáa tó ń ṣe fún ó fẹ́ bí pa. nígbà tí wọ́n ń jẹ àwọn ọmọ tiẹ̀ náà ń jẹ òun náà ń jẹ àdúrà náà mọ̀ ṣe fún ẹ yàtọ̀ sí tọdún. nígbàkigbà tá a bá ti wà á gbọ́dọ̀ wà báyìí ó yẹ ká máa la ọ́ fún ọmọ kejì wa ni. ń bẹ́nu ṣòro kò sínú ṣòro ó yẹ ká dùn nínú kọ́nà lè dùn àwọn náà nù. ẹ ṣeun bàbá wa Ọlọ́run yóò jẹ́ kí ẹ̀mí yóò gùn. ẹ ti sọmọ́rọ̀ ṣùgbọ́n àlàyé lọ́rọ̀ àti àsọyé ká dín ẹran ọdún sínú ilé odidi oṣù kan oṣù méjì àwọn míì ó tún dín tán wọn ó tún lọ sá sínú oòrùn tí ó tún gbẹ tí àdàbí kùndí bẹ́ẹ̀ bá délé wọn lóṣù méjì ẹ̀ tó bá ẹran iléyá ń bẹ̀. ọlọ́gbọ́n ṣàánú wa nítorí pé ẹran léyà kì í ṣe nǹkan tá à ń há mọ́lé ẹ̀gbọ́n mi yé ẹran léyà kì í ṣe nǹkan tá à ń há mọ́lé tá à ń há sínú ilé ní pé kó gbé bẹ̀ fún oṣù méjì oṣù mẹ́ta kí ni bá àǹfààní bá ń bẹ bó bá pẹran lónìí tó bá ha tán lónìí kò sí láì fi mẹ́ bó pa lọ́la bó ha tán kò sí láì fi mẹ́ àmọ́ kó wá jẹ́ pé torí jíjẹ ló wá ha sínú ilé oṣù kan oṣù méjì pé káyókáyó ní òde náà pé nítorí agbé bọ́ta ohun tí ògbófin mu ni kódà ibi táwọn olùmí sì wà lẹ́gbẹ̀ẹ́ tẹ́bí ń pa wọ́n kí ló tó lè fa wọn ahọ́n ọ̀dà o. ọ̀rọ̀ tá à ń sọ yìí ti dalẹ̀ àwọn kan rú o ó ti da ìgbéyàwó àwọn kan rú bí wọ́n bá ti pẹran léyà báyìí ọkọ òní ọ̀yá ẹ lọ bá fún yà lágbájá ẹ fún yà tàmẹ́rọ yóò tún káwọn ọ̀rẹ́ wálé tó bá dalẹ̀ á ní wọ́n ro ọkà kí wọ́n ro sẹ̀mú kí wọ́n jẹun ìyàwó sọ̀bínú lẹ̀ pé ó ti di gbogbo gbà yín tá a bá ti pẹran báyìí alẹ́ ni ó ti tán ìjọ́ kejìlá tó máa wá wẹ́jà káàkiri ẹlòmíì ti kọ̀kọ́ nítorí ẹ̀ tílé ti dàrú irú àwọn obìnrin báyìí kí lẹ́ bá wọ́n bẹ́ ó wọ́n pọ̀. irú obìnrin bẹ́ẹ̀ kò gbọ́ sílámù yìí pálípálí ó sì yẹ kó fẹ́ràn ọkọ ẹ̀ ni kò nífẹ̀ẹ́ ọkọ ẹ̀ lópin ìgbà tí ò ti nífẹ̀ẹ́ ọkọ ẹ̀ irú obìnrin bẹ́ẹ̀ ó yẹ kí èèyàn fo àfúnjí ẹ̀ kà nítorí pé lóòótọ́ àwọn ọ̀rẹ́ mi wà tí wọ́n ń bá ní jẹ tí wọ́n ń bá ní mu tó ṣe pé wọn ò ní ṣe déédéé pọ̀lú èèyàn mẹ́ẹ̀ ìwọ ti jẹ́ ńlé ọkọ ẹ̀ sì ń pò ti jẹ ó tún wáá fún àlòmíì jẹ kò sí láì fi bẹ́ẹ̀ àyàfi tó wáyé pé irú ọkọ bẹ́ẹ̀ kò tọ́jú ìyàwó tí ń bẹ ńlé nítorí pé inú ọ̀rọ̀ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó ní ìyàwó téèyàn bá fẹ́ sílé nínú ètò ẹ̀kọ́ mọ́ tọ́jú jù ọjẹ́ kan lókùngbà tó ti jẹ tó ti mu táwọn ọ̀rẹ́ tó dé tí wọ́n tó fún tẹ̀ràn tán tó bá dijọ́ kíkà rẹ̀ jẹ́ àkùsí láì fi mẹ́ pálípálí dáadáa tí wọ́n ní
àdúrà tí wọ́n máa ṣe ni pé kọ́lọ́ mọ́ fi wọ́n àwọn táwọn fi máa fún wọn táwọn fi máa jẹ́ nù ẹ̀. kò láìfi kò sí láìfi mẹ́. kápẹ́ ẹran lẹ́ni kó tán lẹ́ni. kó sì tán lónìí kíyàwó máa wẹ́jà kíjọ́ kejì. kò sí láìfi mẹ́. kò yóò dìjà. ó yẹ kí ìyàwó máa dùn pé apẹ́ ẹran àṣìrẹ́ ní bánijẹ́. èyí tó fi dá yòó nìyẹn. ìyàwó tó bá wá ṣe bẹ́ẹ̀ kí làmọ̀ràn tẹ́lẹ̀ fún un. èyí ni ò tí ì tó kíyàwó kọ̀kọ̀ kò tí ì tó kọ́ dalé ọkọ rú òun fúnra rẹ̀ ní ọ̀gbọ́n rẹ̀ yé ọkọ mi pẹran ọkà fáwọn èèyàn ẹran tán ó di ijọ́ kejì kí ni bẹ́ẹ̀ láì fi kódà tó bá tún bẹ lọ́dọ̀ ọkọ náà tọ́dún bá tún kù ú lẹ̀ ó tún lè pa mí tí wọ́n tún yẹ lé ó tún lè pa mí kódà kó tún parí rẹ̀ kó tún tán kò sí láì fi mẹ́ ìbádà lọ́wọ́ ní ká fi ṣe wọn ní ká ka mọ́lé ẹ̀gbọ́n wọn ní ká ka mọ́lé kódà lẹ́yìn ijọ́ kẹta kí ẹ máa dẹ tó kó fún un lọ́rẹ̀ ọdún tó bá kùn nílé ẹ̀ kí ló tó lè gbẹ jáde tó fún inú òfin Islam ẹran Islam kì í ṣe ẹran ìbádà ní ẹran ìjọsìn. ẹ ṣeun bàbá wa kó lè kún kẹ́kẹ́ ẹ jẹ́ kí n tún béèrè léyìí ẹnu àgbàsí lóbi gbó nítorí pé ẹ̀yin bàbá wa nínú ẹ̀sìn tẹ́ ẹ jó lórí ẹlẹ́sìn ẹ gbọ́dọ̀ dákẹ́ ṣé ìsìláàmù fara mọ́ ká máa pa kèfèrí láyé tá a wà lọ́wọ́ yìí pé eléyìí kèfèrí ni ká pa àbí àti ẹ̀wà pàápàá pé bóyá adúlọ́rùn ayé ń bọ̀ pé tẹ́ bá ti rán kèfèrí ẹ máa dínà mọ́ wọn bóyá ó fẹ́ gbaṣẹ́ ń bì kan kìí ṣe mùsùlùmí ẹ mọ̀ fún ojú wo lẹ fi wò ó. alákọ̀ọ́ náà ẹ̀sìn ọ̀tọ̀ ìbániṣe ládùúgbò ọ̀tọ̀ nítorí pé àwọn tó jẹ́ lẹ́sìn mí yẹn tí wọ́n jẹ́ kèfèrí wọ́n ní ẹ̀tọ́ kan lọ́dọ̀ tiwa náà tán fi gbà àwọn náà sì ní ẹ̀tọ́ lọ́dọ̀ wọn tá a gbà. kèfèrí lẹ́tọ̀ọ́ lọ́dọ̀ mùsùlùmí. ní wọ́n lẹ́tọ̀ọ́ lọ́dọ̀ mùsùlùmí kó gbà. ẹ sáwò. lápèjúwe ní sẹ́jọ́ wà ládùúgbò pẹ̀lú kèfèrí kan nǹkan wá kàn ta lè sálámọ̀ sí pé ẹ pẹ̀lẹ́ o ẹ̀tọ́ wa ni tó yẹ ká ṣe tá a bá ṣe àṣà ìmoore ni ń bẹ ládùúgbò pẹ̀lú wa ẹ̀sìn ní ọ̀pọ̀ àpọ̀ ká sọ pé irú ọmọ ẹ kú nísìn ká sọ pé tó gbé ó jẹ́ kèfèrí ni àní sọ pé àkọ́pẹ̀lẹ́ o kọ́pẹ̀lẹ́ o ọlọ́run ló mú wá o ọlọ́run ló gbà lọ́dọ̀ ẹ̀ ká kèfèrí làwọn lẹ́yìn ẹ̀ o àbúrò ìṣẹ̀lẹ̀ sí kó ṣẹlẹ̀ sí Islam ọkọ wa bẹ́ẹ̀. Islam ọkọ wa bẹ́ẹ̀ ẹ bá ń sọ̀rọ̀ yìí dáadáa. Islam ọkọ wa bẹ́ẹ̀ lóòótọ́ ọlọ́run sọ pé lákùn díníkún wọlé-ẹ̀dín ẹ ṣẹ̀sìn tí káà náà ṣe tiwa kò tí ì múnira pé ká hànà orí mi fún kèfèrí tóore tó bá jẹ́ tiyẹ tọ́lọ́run ti kọ́ àkọọ́lẹ̀ pé tiyẹ ni ẹ gbọ́dọ̀ hànà ẹ̀ fún lókùn ìgbà tí ò ti hànà ẹ̀sìn tí pé kí ẹ má jọ́sìn tí kí lẹ fẹ́ hànà orí tiyẹ náà fún. bàbá àpẹẹrẹ kan rẹ mùsùlùmí lèmi ọmọ oníṣẹ̀ṣe ń wáṣẹ́ ọmọ mùsùlùmí ń wáṣẹ́ àwa la sì wà ní ibi àwọn tí ó mú yàn ṣùgbọ́n ọmọ oníṣẹ̀ṣe ìníwí ẹ̀kún kẹ́kẹ́ ju ti mùsùlùmí lọ ṣé a lè ran mùsùlùmí lọ ká yọ ọmọ oníṣẹ̀ṣe sẹ́yìn ni. ọlọ́run ò fẹ́ ká ṣàbòsí. sábòsí nù ni. àbòsí ni tó bá ṣe pé adébítà ti fẹ́ ṣèdánwò lákòwé kalẹ̀ kódà ìwọ ni mùsùlùmí ti mẹ́ńbẹ̀ o sì ní pé ọmọ tòun lóòótọ́ kì í ṣẹlẹ́sìn yẹn ṣùgbọ́n ìwé ẹ̀ tó gbé abẹ́ ìwé kan tó fẹsẹ̀ rinlẹ̀ ni ìwé ẹ̀rí ẹ̀ fẹsẹ̀ rinlẹ̀ a sì dánwò nínú iṣẹ́ yẹn àìpọ̀ mọ̀ ṣe ju mùsùlùmí lọ lórí tẹ̀lé gbéṣẹ́ fún ká sọ̀rọ̀ ẹ̀sìn lọ́tọ̀ ká sọ̀rọ̀ iṣẹ́ lọ́tọ̀ ká wá fi mùsùlùmí lẹ̀ ká wá gba ọmọ kò jọra wọn àti pé mùsùlùmí ata gbé wá nítì kò kájú òṣùwọ̀n ó lè ba nǹkan jẹ́ onítọ̀hún sì ní ẹlẹ́sìn míì ni a sì gbọ́ kájú òṣùwọ̀n lóòótọ́ alájẹ́ mùsùlùmí tá à ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ibi tá a ti ń ṣiṣẹ́ yìí bẹ́ẹ̀ kírísítẹ̀nì ń ṣiṣẹ́ ń bẹ́ẹ̀ ẹlẹ́sìn àbáláyé náà ń ṣiṣẹ́ ń bẹ́ẹ̀ mùsùlùmí ń ṣiṣẹ́ ń bẹ́ẹ̀ àdètàtà ń pé àjọgà níbẹ̀ yẹn alájọgà ká wá fi ẹ̀rú fi gba ìbùkún yóò kó díẹ̀ káàtó. àwọn tí wọ́n ń ṣerú èyí tí wọ́n sọ wípé ẹni tí ò bá ṣerú ẹ̀ fọmọ ìyá rẹ̀ kó jẹ́ pọ́mọ ìyá ẹ̀ ni ó bò láṣìírí kó wọ oúnjẹ fọmọ ìyá ẹ̀ kó mọ̀ wá fún ẹni tí èsì ẹlẹ́sìn míì. àrùn ọmọ ìyá wa lọ́wọ́ lópin ìgbà tó ṣe pé ohun tá à ń fẹ́ àrí lọ́wọ́ ẹ̀ kódà a lè gbìyànjú fún pé ẹsẹ̀ ó lè ṣe nǹkan báyìí fi lọ dàsìkò báyìí tá a fi ràn án lọ́wọ́ ná tó bá ṣe pé gbogbo gbìyànjú tá a gbà yẹn ọba yẹn pé pàbó ló bá bọ́ sí kí ló dé tá a gba kírísítẹ̀nì náà àbí kèfèrí náà ká wá wá ọgbọ́n míì ká wá gbé
mùsùlùmí yìí báyìí ká gbé sábẹ́ kèfèrí náà kó náà fi kọ́ ohun tó yẹ kọ́kọ́ kó lè gùnkè. ṣé àsọpọ̀ tí wọ́n ń ṣe léyìí wọn ò gbọ́ Kùránì yé ni àbí wọn ò gbádìísì yé tí wọ́n sì jọ ọmọ mùsùlùmí. wọ́n gbọ́ Kùránì yé wọ́n sì gbọ́ àdìsí yé. àjẹpá alábòsí náà nù. ọkàn jẹ́ pé ọ̀rọ̀ yé wa bákan náà ibi tá a sì ń wò ń lọ ibi ọ̀tọ̀ọ̀tọ̀ ni. ẹ̀rí ewu Christian tá a ràn lọ́wọ́ nígbà tí ń bùkátà wa ó lè dòla lọ́hùn kó náà padà ran mùsùlùmí lọ́wọ́. ó lè padà kó wá ran mùsùlùmí lọ́wọ́ torí pé èèyàn bá tì kó láyé kò lè mọ irú ohun tí ó ṣẹlẹ̀ sí yẹn kò dí wa lọ́wọ́ ẹ̀sìn òun kì í ṣe pé ayọ́nu sí ẹ̀sìn tí ń ṣe kọ́ o kì í ṣe pé adùn sí nǹkan tiẹ̀ tí ń ṣe kọ́ o ọlá pé iṣẹ́ ló pa wá pọ̀ á fún lẹ́tọ̀ tiẹ̀ wọ́n sì fún mùsùlùmí bàbá lẹ́tọ̀ tiẹ̀ ni. ẹ bá kó wá sọ̀rọ̀ báyìí ẹ bá kó wá sọ̀rọ̀ bó bá náà. wá rí bẹ́ẹ̀ èyí tí ń sọ fún àwọn ọmọ ìyá wa tá a jẹ́ mùsùlùmí ètò wípé ìsìlámù ò fẹ́ ogun kò fẹ́ wàhálà kò sì fọ́tẹ̀ nítorí pé ìsìlámù kì í ṣẹ̀sìn ìyà kì í sì ṣẹ̀sìn alákatakítí àwa pẹ̀lú àwọn ẹlẹ́sìn míì tá ń bẹ ládùúgbò ẹ̀sìn ló yà wá ẹ̀rí ẹ̀sìn ló yà wá ẹ̀tọ́ tá a bá ní lọ́wọ́ ara wa ó yẹ ká fúnra wa. lásìkò ayé ànábì Muhammad sallallahu alaihi wa sallam ànábì ló gbà pẹ̀lú àwọn kèfèrí ẹ̀rí ó lò gbà pẹ̀lú àwọn kèfèrí ńgbà táwọn kèfèrí ń fẹ́ ń pé ẹ̀sìn tá à ń ṣe yìí o tán fẹ́ kọlu ẹ̀sìn ń pé bàbá bá ń ṣẹ̀sìn tiyín ẹ bá ń ṣẹ̀sìn tiwa náà ọlọ́run sì sọ kalẹ̀ wọn pé lakum dinukum waliya din ẹ ṣẹ̀sìn tiyín ká náà ṣe tiwa kò sí ohun tó jọra wọn bẹ́ẹ̀ tí nǹkan míì bá pa á pọ̀ á jọ yanjú ẹ̀ àti pé orílẹ̀-èdè tá a wà yìí bẹ́ẹ̀ bá jí láwọn ń gbà míì tẹ́ kó mọ́ṣáláṣí kẹ́ ẹ tó rí mùsùlùmí méjì àbí mẹ́ta bóyá ti pàdé àìmọye ẹlẹ́sìn mi ẹ̀rí ẹlẹ́sìn mi ìwọ ló wá kọsẹ̀ yìí ló ṣubú ẹlẹ́sìn mi sọ pé ẹ pẹ̀lẹ́ ló sáré ló gbé ẹ dìde ṣé kó wáyé pé irú tiẹ̀ ló ṣubú tẹ́lẹ̀ àgbà nítorí bọ́ jẹ́ kèfèrí o ẹ fílẹ̀ kó kú síbẹ̀ ìsìlámù kọ́ wa bẹ́ẹ̀ ìsìlámù kọ́ wa bẹ́ẹ̀ aṣáájú tiwa láre kó lè mọ̀ pé ìsìlámù ẹ̀sìn ni kó lè mọ̀ pé ìsìlámù ẹ̀sìn ni ẹ wò àpèjúwe kan táfi jọ ànábì Muhammad sallallahu alaihi wasallam wọ́n ní arákùnrin kan máa gbọ́n sẹ̀sẹ̀ nù ànábì nígbà kan táwọn bí bá jí láàárọ̀ ànábì ó débẹ̀ ànábì ó sì palẹ̀ wọn àgbẹ̀ yìí yóò kókó mẹ́ yóò ṣe wọ́ṣà yóò tó ṣe nígbà tá arákùnrin yìí báyìí tó wá tí ò wá bẹ̀ mọ́ táwọn bí ṣàkíyèsí pé ẹni tí wọ́n máa ń bùkátà kan síbí táwa ti ń ta ẹ̀fì gbọ́dá táàrí mọ́ ànábì béèrè ẹ wọ́n sì júwe ilé ẹ̀ fànábì Muhammad sallallahu alaihi wasallam ànábì débẹ̀ ẹ̀rí nígbé lágbájá la wá wà nígbà tí máa ń bùkátà kan sọ́dọ̀ wa tá a sì rí nǹkan náà mọ̀ lásán pé ká sálámà sí ẹ wo orú nǹkan téèyàn ṣe tó bá jẹ́ tiwa lè yẹn kẹ́ ṣùwà dọ̀tí sẹ́nu ọ̀nà ilé ẹ̀ ṣé àti ní fògùn bá jẹ́ a sì ní fáwọn kan tí ò dá fi bá jẹ́ gẹ́gẹ́ bí wàhálà sínú pàápàá náà ọ̀tọ̀ làfà o ẹgbọ́n mi yé ọ̀tọ̀ làfà ọ̀tọ̀ ní babaláwo àwọn àfà mi wà tó ṣe pé babaláwo ni wọ́n yìí ṣàfà ẹ̀rí ká má kan àwọn èèyàn kún ẹlẹ́sìn àwọn onímọ̀ ń pa àti kèfèrí àti mùsùlùmí gbogbo ẹ̀ pátá jíjẹ ní lọ́dọ̀ wọn ṣùgbọ́n ọlọ́run là tàbárí ẹ̀tọ́ àwọn kírísítẹ́nì ẹ̀ fún wọn táwọn náà bá rẹ̀tọ̀ tiwa náà dandan nìkan fún wa. adúpẹ́ lọ́dọ̀ lọ ẹ kó ohun bàbá wa kò ní rẹ̀ yín o àrìmúdélé àbànàbí wọlé ọlá àbànàbí wọlé ọlá ẹ bá wa ṣàdúrà fún gbogbo tí ń jẹ́ ọmọ mùsùlùmí àti gbogbo èèyàn náà lágbàáyé lápapọ̀ gbogbo bí ogun wà kọ́lọ́hún kó bá wa dáwọ́ ogun dúró gbogbo bí ìrọ̀rùn wà kọ́lọ́hún má jẹ́ wọn rógun orí kọ̀ọ̀kan tó jẹ́ ọmọ Yorùbá tí ń jìyà lọ́wọ́lọ́wọ́ báyìí ó tún sákò lórílẹ̀‐èdè ó tún lórílẹ̀‐èdè aláwọ̀ funfun kò tún tí ì mu ẹ̀bẹ̀ lọ́n lé gbogbo wa lórí. tọ́ Ọlọ́run abẹ́ kò sẹ́ńtà sunkúnbá nígbà tí wàhálà bá dé tó bá kọjá Ọlọ́run àwa fi agbára Ọlọ́run náà tí ò sí ibi kan tó ní la hawla wala quwwata illa billahi al-aliyyil azim ọba náà ló bá kò sété kò ságbó àkàntẹ́dá kan dà àyàfi kó pe Ọlọ́run náà àwa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbogbo àgbáríjọ ayé tí ń bẹnu wàhálà Ọlọ́run dákun bá a sọ ọ́ wá di kí ìfàyàbalẹ̀ fọkànbalẹ̀ sínú ìlú náà fún wa ọlọ́kọ àríkẹ́rẹ́ ìlú Benin ò ní dàrú ìlú Nàìjíríà kò ní dàrú àgbáńlá ayé ìjẹ́ mùsùlùmí ibẹ̀
ìjẹ́ gbogbo ọmọ ìlú látòkè lọ́dílẹ̀ kó ló ṣàfihàn kan aláyà balẹ̀ kó ló má dààmú wa ọlá ìkú rẹ̀ ọlọ́run ẹ̀yin náà tí ẹ wá ṣiṣẹ́ ọlọ́run káàkiri gbogbo ìlú ọlọ́run dákun àfọlẹ́ ẹ̀bẹ̀ o àpadà sí bó ti gbà tí ọkàn yìí tọ́bi lágbájá ẹ̀yin lẹ́dà báyìí ọlọ́run níjẹ́ ọkàn yìí kò sí ní kàwá náà lágbà àti ọlọ́run ọlá àkùwárí kẹrin ọlọ́run wa yí àwọn ọmọ fún wa wọ́n yànjú ọdún tá a ṣe yìí ọlọ́run ní ṣe láṣẹ mọ́ fún wa ọlọ́run ní ṣe láṣẹ mọ́ fún wa a ṣe pípọ̀ láyé pẹ̀lú ògùn ti ọlọ́run gbogbo àwọn ènìyàn tó wà lọ ájì ọlọ́run ṣọ̀hún láyọ̀ àti àlàáfíà wọ́n dé wá bá wa àdéhìlẹ̀ ọlá àkúnfẹ́yà kúrò وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته.